Ẹ̀yin ará mi, ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìbẹ́pẹ dúdú, ìwúlò ìbẹ́pẹ dúdú. Àkọ́kọ́, ǹjẹ́ mọ̀ pé ìbẹ́pẹ dúdú ó wúlò fún ọkà orí ọmọdé? Báwo la ti máa ṣe? Ẹ bá mi wá ìbẹ́pẹ dúdú yìí, ẹ má jẹ́ kó kanlẹ̀, ẹ já, ẹ má jẹ́ kó kanlẹ̀. Tẹ́ bá ti já lórí igi rẹ̀, ẹ mú lọ sílé, ẹ bẹ́. Tẹ́ bá ti bẹ́, ẹ wá rọra gé kéékèèké, ẹ gé kéékèèké, ẹ gé sínú omi. Nọ́mbà mi ò yí padà. Tẹ́ bá ti ń dọ́dọ̀ yín báyìí, ẹ máa share rẹ̀, ẹ máa share rẹ̀, ẹ máa bá share rẹ̀, share lógúnlógún, share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Nọ́mbà mi ò yí padà. 07033449598. Tẹ́ bá ti wá gé, ẹ rẹ́ sínú omi. Tó bá ti di after bí 24 hours, ẹ bẹ̀rẹ̀ sí ní máa fún ọmọ náà mu. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ohun tó bá ọmọ tuntun ni a máa ń lò fún o. Gbogbo ohun tó bá jẹ́ àìsàn nínú rẹ̀, gbogbo ohun tó bá jẹ́ ohun tí ò dá nínú rẹ̀, á yà mọ́gbẹ̀, á yà dànù, á yà mọ́gbẹ̀, á yà dànù. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ẹ mọ̀ pé a máa ń lo ìbẹ́pẹ dúdú fún ẹni tó bá ní diabetes? Ìbẹ́pẹ dúdú a máa ń lò fún ẹni tó bá ní diabetes, tá à ń pè ní ìtọ̀ ṣúgà. Báwo la ti lò fún ẹni tó bá ní diabetes? Ẹ bá mi share rẹ̀. Ẹ bá mi wá ìbẹ́pẹ dúdú yìí, ẹ gé kéékèèké. Tẹ́ bá ti gé kéékèèké, ẹ wá sá sínú, ẹ wá gún, kẹ́ sọ di powder. Tẹ́ bá ti wá sọ di powder, ẹ sá sínú ilé kó dry dáadáa. Tẹ́ bá ti sá sínú ilé tó bá ti dry dáadáa, ẹ lọ bá mi wá kíní kan, wọ́n pè ní akọgùn. Akọgùn. Ẹ bá mi wá akọgùn. Egbò akọgùn. Ẹ bá mi lọ náà, ìsọdọ̀ náà di powder. Tẹ́ bá ti sọ náà di powder, ó di méjì. Ẹ wá mix ẹ̀ pọ̀ mọ́ ìbẹ́pẹ dúdú yìí, ẹ gbé sẹ́gbẹ̀ kan. Lẹ́yìn ìgbà náà, ẹ bá mi wá abèrè, pòǹpólà abèrè náà pé pòǹpólà abèrè, kì í ṣe abèrè gangan. Ẹlẹ́fẹ́ ra pòǹpólà abèrè, pòǹpólà abèrè. Tẹ́ bá ti wá pòǹpólà abèrè, ẹ bá mi lọ, ẹ lọ náà, ẹ sọ di powder. Ẹ mix ẹ̀ mọ́, ó di mẹ́ta. Tẹ́ bá ti wá mix mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀, ẹnikẹ́ni náà kó máa fi omi gbóná lásán kó máa fi mú. Ẹnikẹ́ni náà máa fi omi gbóná lásán kó máa fi mú. Nọ́mbà mi ò yí padà. Àbí kó dà sínú oyin, àbí kẹ́ni náà kó dà sínú oyin, ó dà púpọ̀. Ẹnikẹ́ni náà kó dà sínú oyin, kó bẹ̀rẹ̀ sí ní kó máa mu síbí méjì láàárọ̀, síbí méjì ní alẹ́, síbí méjì ní àárọ̀, síbí méjì ní alẹ́. Ó dà púpọ̀, púpọ̀ gan, ó dà púpọ̀, ó dà púpọ̀ gan. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi tẹ love and like, ẹ share rẹ̀. The more you share, the more you gain. Nọ́mbà mi ò change o. 07033449598, 33449598. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ bá mi share. The more you share, the more you gain. Ó ṣiṣẹ́ fún ọkà orí ọmọdé. Ìbẹ́pẹ dúdú fún diabetes. Ẹ bá mi share rẹ̀. The more you share, the more you gain. The more you share, the more you gain. The more you share, the more you gain. Thanks so much. You're welcome.